once again, nobody should be afraid of anybody. Ready to defend you, free of charge. Gbogbo ìyàwó lè ti daṣẹ́wó owó alájẹsẹ́kù owó ilé kò jẹ́ kẹ́ni mọ̀dí rí kankan ṣe mú òyìn sí o Tinubu àdéhùn tó bá mu Nàìjíríà ṣe kan ilé tó ṣe o òun torí ìjọba òtútù kejì náà báyìí torí ìjọba aláṣọ pé kó wọ́n látọ̀rí ẹ̀kọ́ ló ti dín bá 550 ó ṣeré o ewúrẹ́ nu díẹ̀ àgùntàn nu díẹ̀ tí ẹgbẹ́ òní nísìnyí o Tinubu ewúrẹ́ nu díẹ̀ òní nísìnyí tọ́lá ìmọ̀ye ìdílé tó ti dàrú láyé ìgbà ti tiwa àwọn sọ pé kòsìkòsì àwọn náà ti wá bí mo kẹ́kọ̀ọ́ fọ́mọ education kò tún sí agbára yunifásitì yìí sì láti wọ̀ Tinubu àti wọ́n àti ọmọ Ìyábọ̀ Òjó gbogbo ọmọ tó tó kọ́kọ́ tó fi ń ja ìyálọ́jà nípa ìtòrí owó ọmọ iná Ìyábọ̀ Òjó gbogbo ọmọ tó tó kọ́kọ́ náà kiri wọ́n gbọ́ náà lọ́wọ́ fún wọn joyè wọ́n fọ́ joyè ọjà wọ̀nyí náà kàn tó wọ́n dédé ti ṣọ́ọ̀bù ẹni bọ́ọ̀dù wọ́n máa ń pẹ́kọ́ náà máa ń 20,000 àwọn ọlọ́kọ̀ ṣọ̀kan tó gbowó àti yọ ọjà everybody wọn ṣé ìjọba náà láti Nàìjíríà láyé kí ló ti pè Ọbásanjọ́ kan kò rí bẹ́ẹ̀ yìí o àwọn ní pé láìsí ti wálé wọ́n ní pé gàrí ti wálé gàrí oníyẹ̀kọ̀tẹ̀ ẹ̀dá síta gàrí 2000 kọ̀tẹ̀ ẹ̀dá síta gbogbo gàrí àdìjìnà owó ẹmúbọ̀dẹ̀ ẹgbẹ́ kọ́kọ́rọ́ ẹ̀ jẹ́ kárí ìkọ̀kọ̀ ṣe kan kí nìkan tó dé Tinubu lọ ronú pilẹ̀ lọ ronú kọ́ lọ tún ẹ̀rọ dáadáa tó bá ṣe ẹ̀rọ dáadáa wọ́n máa kú sínú ogun yìí ni ọdún mẹ́rin ẹ̀ṣọ́ tí wọ́n máa ti pọ̀ Tinubu tó bá ṣe dáadáa Buhari ìjọba ẹ ṣe lọ́dún mẹ́rin ṣùgbọ́n tó bá ṣe dáadáa àti ìjẹpọ̀ àti ìjàta ọmọ kú sínú ogun yìí ni àtàwọn àtìyàbọ̀ ojú ẹ gbogbo ọmọ yìí pátápátá ẹni ọmọ yẹn láyé ní bọ̀dì rí ọtọ́ ló sọ fún èèyàn pẹ̀lú ọgbẹ́ ojú lọ fi ń sọ̀rọ̀ fún láàárọ̀ Tinubu ó tún wá mú iná tó sọ́kọ̀ bá ń yé ẹgbẹ́ ọgbẹ́ ọlẹ́ náà àtàkiri pé ọwọ́ tàtàkiri mínírààsì tó máa gbà ní 375 250 pẹ̀lẹ́ la máa jẹ lórí ẹ̀ 250 la máa jẹ lórí ẹ̀ kẹ́tọ́ kirikiri kan tó dé kan náà àtẹ̀wúrẹ́ nu ilé ẹ̀ àti gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ò ní pọ́ọ̀nù ogun yẹn ṣùgbọ́n tó bá ṣe àtúnṣe fún Nàìjíríà kó tó lọ́dún mẹ́rin Buhari tiẹ̀ náà ṣe ṣùgbọ́n tó bá ṣe Tinubu wàá gbẹ̀kọ́ yìí ni mo bí ẹ̀mí nìyá ẹ̀ tọ́lọ́bìnrin ni mi ò bọ̀ tó yìí lọ gbà jáde ọyọ tó dẹ̀ mú àbí tó bá mu yọ̀ ló yà kù tó lè jáde lójú ògùn ló yà kù gbogbo àwọn arúgbó ayé máa ṣíṣò fún ẹ lẹ́yìn kọ́ lọ́rọ́ ní pìwàdé ẹbí ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ o ọmọ ìjọba gidi kò ní kọ́ lè ní ọdọọrí títẹ tó ń sọrí owó ní ìjọba níjà kejì lẹ kó ti wọ́n náà láti Ìkẹjà bíbà ìdí ẹlẹ́jọ̀ṣọ́ obìnrin 200 naira alámọ̀ ní gbogbo ìdílé ẹ̀pá o ṣùgbọ́n tó bá change wà ní ìjọba ẹ̀ṣẹ̀ tó bá change òní ló fọ́ ìjẹsẹ̀ ọgbà kú oníwọ̀sẹ̀ bá náà wọlé ọmọ ajá bọ́m̀bẹ̀. Are you hearing me? Provided you are peaceful, we have more than 100 lawyers to defend you. So I bring to you electricity. My name is